ṣe rí àwa tá jẹ́ ọ̀dọ́ gangan ó yẹ kí á dìde lórí ẹsẹ̀ wa. Ọ̀dọ́ ẹja gbọ́ ohun tí màmá ń wí. Gbogbo àwọn ọ̀dọ́ ẹja la ti wá lẹ̀ ká gbọ́ ohun tí mua ń bá wa sọ. Mua màmá wa Chief Mrs. Modipola Onítìrí nǹkan tí wọ́n ń bá wa sọ ẹja la etí síbẹ̀. Ẹ má jẹ́ kétì wá lọ ibòmí ibi tí mua ti ń sọ̀rọ̀ nìkan kétì wá máa wà mí ká wà báyìí. Ọ̀dọ́ ẹ̀yin gangan gbogbo wa báyìí la gbọ́dọ̀ dìde. Ṣé rí àwọn àgbàlagbà yẹn ti bá ti wọn débì kan o. Àwọn àgbàlagbà yẹn wọ́n ti pẹ́ nínú Nàìjíríà ju àwa lọ o. Ó dẹ̀ jẹ́ dandan tó yẹ pọ́rọ̀ yẹn máa tètè yí àwa ju àwọn lọ. Bí ẹ̀ la ṣe máa ń rí àwọn àgbàlagbà yẹn tó yẹ pé wọ́n sì wà Nàìjíríà sì wà lára wọn. Àwa là ní farawé wọn o. Àwa la máa jẹ́ kó mọ̀ wípé irọ́ báyìí ló ṣe rí báyìí ló ṣe rí o. Blueprint ọwọ́ mú àlà ń tẹ̀lé o. Nǹkan tó wà lọ́wọ́ màmá yẹn tẹ́pẹ̀ tí ayé gbé fún wa ó la gbọ́dọ̀ fọ́lọ́ o. Ọ̀dọ́ Yorùbá lè ṣòro pé méjì o, ẹyọ kan la ní, ẹyọ kan tá a ní náà ló wà lọ́wọ́ màmá wa mú Modipola tí wọ́n sọ wípé ọ̀dọ́ ló máa ṣe o. Ọ̀dọ́ ló ní agbára orílẹ̀-èdè o. Ọ̀dọ́ gangan ló lè ṣe tí orílẹ̀-èdè á fi dúró o. Wípé ọ̀dọ́ ló máa ṣe. Àwọn ń bọ̀ pẹ̀lú olórí Adélé ní ìlú Ìbàdàn kí gbogbo wa kàtóyà pàdé àwọn níbẹ̀ o. Nígbà táwọn bá ti ṣiṣẹ́ débi tó lámì tó lápẹẹrẹ tí Ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ lórí ìrìn àjò ní Yorùbá àwọn gbé blueprint lẹ́ẹ̀kọ́ ọmọ Yorùbá o. Ọ̀dọ́ ẹ la etí ẹ jẹ́ ká la etí wa ká gbọ́ nǹkan tí mua ń bá wa sọ kò sí ọ̀nà àbáyọ níbi kankan ju nǹkan tí mua gbé dání lọ. Ẹ wo àwọn Fúlàní nínú ilẹ̀ wa, ẹ wo àwọn ọba yín bó ṣe ń ṣe, ẹ wo ọmọ yín tí ò lè ṣèdí bẹ̀rẹ̀ bó ṣe ń ṣe o, ẹ wo àwọn pásítọ̀ àwọn àfà àwọn ìmáàmù yín, ẹ wo àwọn oníṣẹ̀ṣe táwọn náà ṣe ń ṣe torí àwọn olóṣèlú ló ń ṣiṣẹ́ fún tí wọ́n da ilẹ̀ Yorùbá rú. Ọ̀pọ̀lọpọ̀ nù wọn ni àní gbogbo àwọn tá a dárúkọ o, ọ̀pọ̀lọpọ̀ nù wọn ṣùgbọ́n gbogbo àwọn tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí wá ba orúkọ yòókù jẹ́. Mua nìkan ló dìde fún wa lọ́wọ́ tá a wà yìí o. Àwọn tó ń pa owó Yorùbá ní sán náà níbo náà ẹ̀ǹdì sọ́dọ̀ Tinubu náà ẹ̀ǹdì sí owó yín náà fi ń jó gẹ̀ kiri o. Gbogbo owó tá a dá nígbà yẹn náà fi ń jó kiri náà àwọn ọkọ̀ oríṣiríṣi síbì kan. Owó ọmọ Yorùbá ni o. Ọmọ Yorùbá àwa tá a jẹ́ ọ̀dọ́ ni mò ń bá wí, èmi ò bá àwọn àgbàlagbà wí o. Gẹ́gẹ́ bí màmá ṣe máa ń sọ wọ́n ní ọ̀dọ́ ká dìde. Gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ ẹ jẹ́ ká la etí wa sí nǹkan tí mua ń sọ. Tábà fẹ́ jẹ́ káyé wa parẹ́, tábà fẹ́ kí ìrọ̀ wa parẹ́, tábà fẹ́ káwọn ọmọ wa jẹ mọ́ọ̀dà nìyà táwa gan ti jẹ. Ẹ wò ìyà tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́. Ẹ wọ̀n táwọn ọmọ máa jẹ àwọn ọmọ tó wá ń bọ̀ nǹkan. Ẹ máa fojú wò ó. Nígbà tí Fúlàní bá gba ilẹ̀. Níbo ló fẹ́ sá sí? Lẹ́yìn kan máa wọlé máa bẹ́ àwọn èèyàn lórí. Kò dẹ́ ti pé torí Fúlàní ń pa wá. Là ń pariwo. Àní wípé a fẹ́ padà sí orísun wa kílẹ̀ Yorùbá lè dá dúró padà. Nǹkan tó lọ́n fi fún wa kó dúró padà ta ló fẹ́ ṣe? Ṣé àwọn bàbá tó ti corrupt ló fẹ́ ṣe ni? Ṣé àwọn tó jẹ́ pé olórí president Nàìjíríà olórí president wọn bàbá criminal ni tó lórúkọ ó lo orúkọ tó fi ń ṣiṣẹ́ àmọ́ orúkọ tó ń jẹ́ gangan orúkọ ló ń lò. Àwọn tó lè jẹ́ àgbàgbà lẹ́yìn Yorùbá wọ́n ń bò mọ́lẹ̀ ẹ̀dẹ̀ pé àwọn èèyàn ló fẹ́ tún ilẹ̀ Yorùbá ṣe ẹ̀jẹ̀ jẹ́ ayára wa lọ́pọlọ ẹ̀jẹ̀ àmọ́ bí tá à ń lọ. Ṣé nígbà tí wọ́n bí wa wálé ayé ṣọ́sọ́ pé a máa fa igbó kiri ni? Ṣọ́ nípa máa sọ abẹ́ bíríìjì kiri ni? Ṣé wọ́n sọ fún wa wípé a máa ṣe yahoo kiri ni? Pé a máa jalè ká tó rówó ni? Ṣọ́ sọ fún wa bẹ́ẹ̀ ni? Gbogbo wa pátá lọ́nà ti fi nǹkan sí nínú ayé pé lọ ṣe nílé ayé. Ṣe pariwo Ọlọ́run fún wa lẹ́bùn ẹbú wa gan ó make ọ̀nà fún wa. Àwa tá a jẹ́ ọ̀dọ́ ẹ jẹ́ ayára wa ń bè ọ̀nà tó bá bè fi pariwo pẹ̀lú nǹkan tí mú àgbéda ni ẹ jẹ́ pariwo kiri. Tó bá ń kí lè tà ń pariwo ẹ jẹ́ kọ́ mọ̀ pé a fẹ́ bọ́. Tọ́n kí là ń pariwo pé tí ẹ ti pọ̀jù ó gbọ́dọ̀ pọ̀jù ìran mi ni ayé mi ni. Ẹni tó bá pé tí ẹ wá pọ̀jù yẹn wá béèrè pé kí ló ti achieve ní Nàìjíríà yẹn. Most of àwọn tó achieve ní Nàìjíríà ó lè náà ń jà ẹ má jà tanra wa. Ẹni tó lówó tòótọ́ Nàìjíríà wọn ò wọ́pọ̀ ó lè ní gbogbo wọn. Tó bá ṣe 419 wọ́n ṣe fraud wọ́n gba bribe wọ́n oríṣiríṣi. Ẹ̀nà máa wé lò ní wọ́n sọ minimum wage èèyàn náà sọ ìbẹ̀rẹ̀ wọn pé ó lè lò pọ̀ jù. Ó lè owó ará ìlú gbogbo wọn ń kó àwa tá wá jẹ́ ọmọ ìlú àwa ń wò a ní ká máa wò a máa manage bẹ́ẹ̀ dé kí mo ṣàtìní tèmi ṣe kí lè fẹ́ rí ṣe bẹ́ẹ̀ tẹ́ẹ̀ ra ẹja pa lẹ́yìn lẹ́ra pa lẹ́yìn lẹ́ra kote lẹ́yìn lẹ́ra chicken lẹ́yìn lẹ́ra turkey lẹ́yìn lẹ́ra rẹsì èlò lówó school èlò lẹ́yìn gbà lóṣù èyí wá calculate gbogbo tẹ́wà ṣe ẹ níṣẹ́ lọ́wọ́ ẹ̀ ń tẹ̀ ń ṣe ọwọ́ iṣẹ́ wò lẹ̀ ń ṣe ríṣẹ́ gbàmọ̀ ẹ̀ ń tẹ̀ ń ṣe oṣù báwo lẹ ṣe wọ mọ́tò lè ṣe sọ́ọ̀sọ̀ owó oṣù dédé ẹ̀ ń tẹ̀ ti rìtáyà mi tẹ̀fẹ̀ báwọn àgbàlagbà ọ̀dọ́ ni mo tẹ̀ ń bá wí báyìí ìjà kojú sáwọn ọ̀dọ́ ẹ̀ ń tẹ̀ sì wà nílé ìwé ṣé ìgbà tó bá yẹ tọ́ṣẹ́ tí iṣẹ́ tẹ̀ fẹ́ ṣe bọ́lẹ̀ tó fẹ́ ṣiṣẹ́ ó lè ṣe ní bank
ẹ fẹ́ iṣẹ́ níbo lẹ fẹ́ iṣẹ́ níbo ńbẹ̀ ẹ fẹ́ iṣẹ́ àní ẹ̀jẹ̀ agbára wa àwa ọ̀dọ́ iṣẹ́ pọ̀ tá fẹ́ ṣe tá bá ń sá sẹ́yìn ta ló fẹ́ sá síwájú ta lẹni náà ṣáà bàbá tó yẹ pé wọ́n ti jẹ́ dòdò wọn lè sòdodo mọ́ ẹ̀ ṣáà pásítọ̀ yín tó ń parọ́ fún yín chọ́ọ̀chì tẹ́ máa ní máa gbàdúrà fún nàìjíríà tó mọ̀ pé nàìjíríà gan ò wọ́ọ̀kì kù nàìjíríà ò lè dá mọ́ wọ́n ní ká máa gbàdúrà fún mírèkù ṣẹlẹ̀ a máa pé kèyẹ tí mú fóònù dání ẹ̀nà sókè káà láti dúró ókè ẹ̀ ṣiṣẹ́ bàlá láti ṣe fẹ́ dún ó pọ́sibù kẹ́ni tó mọ̀ yín sẹ́yìn owó sí yín ìyẹn pọ́sibù bóyá ń kù yín bóyá ń tì yín bóyá ọ̀rẹ́ yín wọ́n lè sẹ́yìn owó sí yín ó pọ́sibù bọ̀ká láti wá ṣọ́nà máa ọ̀rọ̀ òjò owó síbẹ̀ tẹ́ ẹ̀ ṣiṣẹ́ nǹkan tó wà lọ́wọ́ wa bá lọ́nà máa bùkún sí o wọn ò kọ́ lè ṣe ní ká máa gbàdúrà fún mírèkù o báwo mírèkù ṣe fẹ́ ṣe máa jí láàárọ̀ máa rí owó nínú yàrá mi ni ẹjẹ́ abẹ́ra wa o ọ̀dọ́ wọ́n ní ká ṣèpolongo adélé bá gbogbo wa dákẹ́ àṣèpolongo adélé wọ́n ní ká báwọn èèyàn wa sọ̀rọ̀ pé ìjọba adélé ń bọ̀ gbogbo wa dákẹ́ àṣìṣẹ́ nínú àwọn tó ń ṣe nínú àwọn àtàwọn bíbà bíyà 0.1% kó pé 1% o tó ń ṣiṣẹ́ a dẹ̀ sọ pé a fẹ́ jẹ́ kí ìjọba adélé tètè bẹ̀rẹ̀ ẹ wò a gbọ́dọ̀ ṣe iṣẹ́ yìí a gbọ́dọ̀ lọ báwọn èèyàn wa ọ̀nà tá a bá fi lè lọ ọmọ ká ní ẹ máa sọ fún wọn pé ọ̀dọ́ ẹja dìde àsìkò tó ilé tó lọ ìyá tó gẹ́ ṣé pẹ̀tẹ́ àwọn ọ̀dọ́ bá bọ́ ẹ̀sà tá a dìde tá a jáde gbogbo àwọn tó wà ní skul yẹn là ni wọ́n ń ṣe mí tó yẹ pé wọ́n sì wà ní skul wọ́n sì ń ṣe jákujàku pé bóyá tí wọ́n ti rí mọ́tò wọ́n ti ṣàwúyàwó wọ́n ti rí mọ́tò gbé sí ìdí wọ́n ti ń gbé girlfriend àwọn girlfriend náà àwọn náà ti rí ọkùnrin fún wọn lówó wọn ṣaṣẹ́wó kiri wọn ò rò ọjọ́ ọ̀la wọn ò rò pé kò yẹ káyà wọn rí báyìí ṣòṣẹ́ wà lọ́wọ́ wa tá fẹ́ lọ bá wọn sọ ọ̀rọ̀ wà tá fẹ́ lọ bá wọn sọ báwo la fẹ́ ṣe ọ̀dọ́ readiness wa ó wà important bọ́ọ̀ la ṣe ready sí bọ́ọ̀ la fẹ́ gbárùkù tìjọba délé ẹjẹ́ ara yà wá lọ́pọ̀lọ́ lágbàgbà nílẹ̀ Yorùbá tó lè gbà wá ní gbogbo ẹni mo fi sọ ní tó bá jẹ́ pé òun jágbàgbà tó lè gbà wá kó bọ́ta kó wá sọ fún wa pé òun lè gbà wá o káríṣẹ́ tó ń ṣe fún wa mọ́mì dádì ọ̀dọ́ náà ti di mọ́mì dádì o ní àgbààgbà ní ilẹ̀ Yorùbá tó fẹ́ gbà wá ní àbúrò bá ń tọra wa ni tí ẹ̀rọ náà ṣe gbé mú àdìde mú lọ́lọ́run gbé fún wa lásìkò yìí òun ni mẹ̀sáyà wa òun lọ lọ́run ilẹ̀ Yorùbá àbúrò bá ń tọra wa ni gbogbo ọ̀nà tá bá fi lè ṣiṣẹ́ pẹ̀lú ìyá tá bá lè gbárùkù tí ẹja dìde gbogbo àwọn tó sì ń tẹ̀lé olóṣèlú àní ń ṣe mí ọ̀nà máa jẹ ẹ̀sùn kan náà máa jẹ kábàámọ̀ ọ̀nà máa rọ pé kí lẹ ṣe lè fún kẹjẹ ayára wa létí ọ̀tún àti tòsì ibi tí mò àbá ti ń sọ̀rọ̀ ẹ máa gbé tí lọ bẹ̀ ẹ máa gbọ́ nǹkan tó ń sọ ẹ máa gbọ́ ohun tẹ́ ń wí mí ẹ̀mí tó ń wí ẹ máa gbọ́ tí mò àbá ti ń bá wa sọ̀rọ̀ tí mò àbá ti ń sọ̀rọ̀ ẹ máa gbọ́ nǹkan tó ń sọ àwọn tí mò àrán níṣẹ́ pé ókè ẹ báwọn èèyàn mi sọ bá sọ fún àbáwọn èèyàn mi o ẹ máa gbọ́ ohun tó ń sọ ẹ máa gbọ́ àwọn tó jẹ́ pé wọ́n ti dáwọ́rú àbáwọn tó ń fẹ́ máa tó ń ga tán àbáwọn tó yẹ pé àwọn olè làwọn fẹ́ máa bá ṣe àwọn òfẹ́ olè nílẹ̀ Yorùbá àbáwọn tó ti corrupt nílẹ̀ Yorùbá tí ó lọ pa fẹ́ fọ ilẹ̀ Yorùbá mọ́ tó bá yẹ pé àwọn tó ti jalè tó corrupt ló ṣe foundation ilẹ̀ Yorùbá wàláhì Nàìjíríà máa bẹ́tà jùlọ tí ó lọ sọ pé àfẹ́ ẹ jẹ́ kí a mú mímọ́ wọ ilẹ̀ Yorùbá kí ló kọ́ sí wa gan láti wà faithful láti ní integrity fún orílẹ̀-èdè wa fún ilẹ̀ wa ọ̀dọ́ ẹja dìde ọ̀dọ́ tó bá màmá ti sọ fún wa àwọn ẹ̀yin tẹ́ bá sì níwà pàlàpàlà lọ́wọ́ ẹlọgbélẹ̀ ilẹ̀ Yorùbá ò ní fàyè gbà ẹ̀ tẹ́ pé yahoo lẹ́ ń ṣe ẹlọgbélẹ̀ ilẹ̀ Yorùbá ò ní fàyè gbà màmá ti sọ lọ́jọ́ tó bá sórí ṣó wọ́n tẹ́ níwà burúkú lọ́wọ́ ilẹ̀ Yorùbá ò ní fàyè gbà ẹlọgbé sílẹ̀ iṣẹ́ pọ̀ tá máa ṣe nílẹ̀ Yorùbá àníṣẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ mẹkáníìkì iṣẹ́ wà teachers iṣẹ́ wà kápẹ́tà iṣẹ́ wà ẹ̀yin lọ́jà iṣẹ́ wà ó ilẹ̀ Yorùbá gbá tún fún yín lówó tẹ́ fi tajà wọn láyà yín lówó gbogbo báyẹn ní ilẹ̀ Yorùbá ti pèsè tí a bá fẹ́ ilé ara ilé a máa sanwó lóṣooṣù bẹ́ẹ̀ ni mọ́tò ni ẹ máa sanwó lóṣooṣù wọ́n tó fẹ́ gba fóònù pé fóònù tó ń lo ti so fẹ́ change fóònù lọ gba míì wàá máa sanwó lóṣooṣù wọ́n tó bá ń ṣiṣẹ́ tíṣẹ́ ti wà oríṣiríṣi ló wà tó bá fẹ́ ra ilé wàá máa sanwó lóṣooṣù kò sí pé máa ra ilé òróró wàá máa gbélé mìíràn tì kì í láyé tó bá fẹ́ rà tágbára ẹ̀ka lọ rà á tó bá ti tó tí ètò máa rà lọ rà á máa sanwó lóṣooṣù mọ́tò ló fẹ́ rà lọ rà á máa sanwó lóṣooṣù fóònù ló fẹ́ gbà lọ rà á máa sanwó lóṣooṣù láptọ̀pù ni lọ rà á máa sanwó lóṣooṣù anything lọ rà á máa sanwó lóṣooṣù àwa la nílẹ̀ wa àlọ́ orílẹ̀-èdè wa ọ̀dọ́ ẹ jẹ́ á sọ fáwọn èèyàn wa gbogbo àwọn tá a jẹ́ ọ̀dọ́ ẹ jẹ́ á dìde ọ̀dọ́ ẹ jẹ́ á dìde àwọn bàbá àwọn ìyá ò ní dìde ojoojúmọ́ náà sọ pé àwọn tún ṣe kí náà tún ṣe báyìí kí náà tún ṣe àwọn èèyàn ò tiẹ̀ restructuring náà ń pariwo sáwọn tẹ́ntẹ́lẹ̀ lélẹ̀ ẹ jẹ́ ronú yín ilé ìtẹ́pẹ̀ ní Sunday Igboho ó ní ó fowó yín jó kiri ó ń jó kiri ní báyìí tó ń jó kiri gbogbo ọmọ Yorùbá nation ló ń ná bí tó wà ẹ̀yin kan sì gbọ́ ẹ̀sìn dáwó àní ń ṣe mí
ẹ má rọjọ́ ọ̀la ọmọ yẹn má rọjọ́ ọ̀la ẹ má òbí tẹ́ ń lọ kẹ́ òbí tẹ́ ń lọ ká fèsì bí tá ń lọ báyìí ká fèsì ẹ̀ gbogbo nǹkan tó lè sọ nípa ìyá yẹn ẹ wo wàhálà ayé wọn nìyẹn àní kí ìyá kí wá délẹ̀ ìlérí gbogbo ẹni tó bá sọ pé òun fẹ́ fi ẹ̀gbin sí ìyá yẹn lára àwa dúró tán o wàhálà wọn ò tí ì bí ẹni yẹn bẹ́ẹ̀ ni yẹn pé 1 million years pé 100 years pé 200 years àwa la máa yẹ̀yẹ́ wọn ò lè yẹ̀yẹ́ ìyá tàwa tó kó ọmọ Yorùbá kó lóko ẹrú káwa wá gbé káwa jókòó bá ká máa wò bí dandandu Ọlọ́run ò ní jẹ́ a kì í wòran òṣì a kì í wòran ìyà gbogbo ẹnikẹ́ni tó bá dìde wípé ìyá yẹn sẹ́ òun fẹ́ máa kàbùkù ẹ̀ òun fẹ́ ta epo sí aṣọ ọ̀la tó wọ̀ aláwakọ̀ ti dúró sẹ́ wọn ò tí ì bí ẹni yẹn ó lè pé 100 years o ó lè pé 200 years o àwa fúnra wa la máa yẹ̀yẹ́ onítọ̀hún yẹn torí ìyá tó kó àwa kó òrókù ẹrú tó sọ wá di èèyàn tó jẹ́ ká rógolo òun nìyẹn òun àwọn òwájú ẹ̀yin tẹ́ bá lé lómi tẹ́ ẹ̀ wò wájú ẹ wo bí èèyàn ṣe jẹ́ ṣé àwọn tó ti corrupt lẹ́wọ̀n wájú ṣáwọn olè àwọn criminal àwọn lẹ́wọ̀n wájú nǹkan kan náà gbogbo yín tẹ́ bá pẹ́ kọ́tẹ́ ẹ̀ wò ní bọ́tẹ́ bá ń wo èèyàn tó dúró tọ́lọ́ ń gbéṣẹ́ lé lọ́wọ́ wàláì ẹ̀ ní bẹ̀rù kankan Ọlọ́run ọba nìkan lè máa ní ìbẹ̀rù àṣẹ sọ fún wa pé àwọn ọ̀dọ́ jáde ẹ̀tọ́ wa ni right wa ni láti gbà á torí pé àti ìbọ́ta láṣẹ tí ìmọ̀ agbára tọ́lọ́ ń gbélé wa lọ́wọ́ ìgbà tó bá ní kìjọba délé jáde tí gbogbo wa jáde tá a pọ̀ yanturu ká wá wa agbára tí àwọn alágbára ilẹ̀ Nàìjíríà yẹn sọ pé àwọn fẹ́ lò lé wa lórí ẹ máa mọ̀ pé yes ará ìlú gan ó lágbára ju gbogbo wọn tọ́kọ̀ra wọn síbẹ̀ lọ ẹjẹ́ gbé ìbẹ̀rù kó lọ́kàn ká mí ìgboyà ká gbé wọ̀ ká lè bẹ̀rẹ̀ ìjọba wa lórílẹ̀ wa ìyẹn ni kókó ẹ̀yin tẹ́ ẹ̀yẹ́ mi ó jẹ́ driver ẹ̀mí bóyá driver ló ń ṣe níbi iṣẹ́ wà drive látàrọ̀ dalẹ́ wà drive wà wà ní di steering ẹlẹ́mí bóyá kìíní ni bóyá bá wọn tajà ni bóyá ọmọ ọ̀dọ́ ni bóyá secretary ni bóyá kìíní kan ni oríṣiríṣi àwọn àtàwọn àwọn òyìnbó ṣẹ̀wọ̀n náà ṣe ń bẹ̀ ẹ má jẹ́ wọ́n jọ máa fi ìlú òyìnbó kankan fún anybody lò tí èmi ò bá sì dé bẹ̀rẹ̀ máa pé torí mo ti dé bẹ̀rẹ̀ mo mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn tó ti ní ìwé ìgbélú wọ́n ń tàn wọ́n ní wọn mọ̀ kankan ìwé ìgbélú tó jẹ́ citizen mú sọ wọ́n ń tàn wọ́n ní wọn mọ̀ kankan lè dára kọ́ àwọn òfẹ́ ó láwọ́ dúdú lórílẹ̀-èdè àwọn ọmọ wọ́n sì máa sọ wọ́n dẹ̀ máa sọ kò ṣe pé tó bá wà ká lọ tún lè wá ṣe tó bá wà ká jókòó síbẹ̀ kótó àti ní citizen ṣé wẹ́dà igan ti ẹ̀ bá yín lára mu òtútù àmọ́ ẹ̀ nílé jáde òtútù àmú báyìí ẹ máa jókòó sílé ẹ̀ nílé jáde ẹ̀ nílé pẹ́ẹ̀tẹ̀ nílé ayé máa bá yín àti jáde sílé ayé nìyẹn àsọ pé wẹ́dà wa nílẹ̀ Yorùbá kò gbóná jù kò tútù jù Ọlọ́run dáadáa ilẹ̀ wa ilẹ̀ ọlọ́ràá kí la tún fẹ́ kí la fẹ́ tó bá ipá àgọ́ onítẹ̀lọ́rùn tá à ń fò kiri ọmọ ọmọ lè wà jáde ìgbà tó bá fún wa ṣe ṣáà ní bọ́ta ni wọ́n ti kó gbogbo medical doctor kúrò nílé tán wọ́n á ní máa bọ̀ láàbọ̀ máa fún ilé báyìí lẹ́yìn every month everybody wọ́n travel everybody medical doctor pharmacist gbogbo wọn travel tán wọ́n á lè sọ pé àwọn wá driver tó máa drive wọ́n ti kó gbogbo àwọn yẹn náà lọ àtàrí tí ò bá lọ school náà ó ní bọ́ ṣe mú wọn wọ́n kó gbogbo wá lé ni wọ́n á lọ lé lọ máa kó gbogbo resources wá ojú wa tìlà mú àtìlà wà lójú ó kàn máa ń ká mi lára ni pé yé ká ní mo ti mọ gbogbo èlé dáadáa ọ̀dọ̀ láì mi ní kúrò ní ilé mo fọ́nà tó dá mi ṣẹlẹ̀ rí àmọ́ tó bá fẹ́ padà sílé báyìí nǹkan tí ẹ máa fẹ́ parí mò ní ọtẹ̀ fẹ́ dé sí gan ṣé lè tó yẹ pé kò ṣe security mọ́ ẹ̀ lórí ẹ̀ tó fẹ́ lọ kàkúkú jókòó síbi ká ṣe ilẹ̀ wa a máa dà ọ́ ẹ̀yin tẹ́ wà nílé ọ̀dọ̀ mi lọ sọ́dọ̀ ètì rúkúrú lábúrọ́dù bẹ́ẹ̀ wá síbẹ̀ ẹ wò ẹlòmíì sun títì wọ́n sun ìta ẹlòmíì òrówó ilé sanwó ilé wọ́n ti wọ́n gan bọ owó àwọn ẹgbẹ́ bá ń ṣe ẹ máa san council tax ẹ máa san bills electricity ni o omi ni o gbogbo ẹ̀kọ́ yìí increase sí èrò lẹ́yìn gbà lóṣù gbogbo àwọn tó ń dẹ̀ fún lówó ìjọba pọ́ngbọ́ ọmọ ìjọba wọ́n fún wọn lówó ìjọba ẹ bá mi béèrè lọ́wọ́ wọn o ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè wípé ṣé owó tó ń fún wọn ẹ̀ ṣé ó tó wọn wọ́n kàn fi jẹ́ kọ́ lazy wọ́n ṣe fún wọn lówó yẹn wọ́n á sọ pé wọ́n lè má ṣe ju bóyá wọ́n á fún wọn ní hours tó máa ṣe in a month tó yẹ fún wọn hours tó máa ṣe in a month ó ti gbowó gbogbo gba mi ìmọ̀ye tó gbà bóyá 1,000 plus ó wá fi ọ̀pọ̀ hours bá lè máa ṣe in a month owó ẹ̀ náà equivalent owó táwa tá à ń ṣiṣẹ́ náà ni equivalent àwa tá à ń ṣiṣẹ́ so kí wá ní kókó kí ni yàtọ̀ torí hours ti wà tá à fi ṣẹ́ pọ̀ àwọn tó ní fún lówó ti ní hours fún wọn gbọdọ̀ ṣe ju hours yẹn lọ kí ni yàtọ̀ kí ni kókó tábà lè ṣe calculation lọ́wọ́ bí nǹkan kan wà bẹ́ẹ̀ wọ́n fún wa lówó ọmọ ìgbélú àánú rẹ̀ ló ń ṣe mí ló jẹ́ kí n bá ọ̀dà mọ̀ràn ẹ wo ẹjẹ́ ayára wa níbẹ̀ ìnàdọ́ ẹ má jà lọ ẹni wẹ̀ ẹjẹ́ dúró sílẹ̀ Yorùbá ká bẹ̀rẹ̀ ìjọba wa ìyẹn ni kókó Ọlọ́run Olódùmarè á fún wa ṣe Èdùmàrè á ràn wá lọ́wọ́ gbogbo àwọn tó wà ní different countries ni wọ́n pariwo lọ́n lament wọ́n ti mú ìbẹ̀lẹ̀ kókó pàtẹ́ bá sọ bills ẹ̀mí yóò fẹ́ gbọ̀n tẹ́bà rówó gan mú lọ tẹ́bà rówó send gan tí wọ́n tó bá fẹ́ send owó lọ lóko wá ṣáà fi bí parẹ́ díẹ̀ kó tó rówó send ìwọ̀n lè sọ àwọn tó ti pẹ́ ń bẹ́ o tó ti pẹ́ bí wọ́n ti ní business o business tó ṣe náà máa sọ táàkì àwọn míì fold up
ìlú òyìnbó ìkọ́ ẹrú tí wọ́n tún wá ju ti lé lọ àwọn tó wà nílé àná bẹ́tà àwọn tó ò sí lẹ́sẹ̀ ẹrú yẹn wá tún lágbára jura wọn lọ àṣẹ ní ẹja máa lọ lé wa ká jẹ́ first citizen lórílẹ̀-èdè wa ká lẹ́nu ọ̀rọ̀ lórílẹ̀ ẹ̀kọ́ wa tẹ máa gbọ́n náà sọ pé àwọn wà nígbà tí ìjọba adélé bá bẹ̀rẹ̀ ọ tí ìjọba bá dé àwọn wà lé àwọn kọ́ máa ṣe visit ni o mo fọlọ́n ṣe lẹ́rìí ìgbà tó bá yà àwọn lẹ máa rí ń lé tó bá yẹ pé ilẹ̀ ti wà wá gbọ́ máa tún ilẹ̀ wa ṣe ó máa wá dájú bí tẹ̀ wà yẹn lọ ilẹ̀ Yorùbá a máa gbogbo agbára wa la máa sà ilẹ̀ Yorùbá máa dá ilẹ̀ Yorùbá wo má jẹ́ pé ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjọba báyìí ká gbogbo wa ká lọ sí farm ká lọ máa dáko gbogbo wa ká kọ́kọ́ lọ dáko àwọn tó bá fẹ́ wá tún títì ṣe ká máa rú pọnpọ́n bóyá pọnpọ́n la máa rù ká rù ká fi tún títì ṣe àṣàmọ̀ pé a máa ṣe for some time ni kò ń ṣe lọ títí tọ́lá fi wá ṣe ìyanu tí gbogbo àfi tó àbí dúró ẹ̀jẹ̀ ayá wa ń bè àwọn àtàjọ́ ọ̀dọ́ ẹ má lè ṣiṣẹ́ ní àgbàlagbà kankan àgbàlagbà tó bá ti sọ̀kọ́ tó yàtọ̀ sí mua tó bá ti yọ̀kọ́ tó yàtọ̀ sí ìkọ́ tí mua bá a sọ àgbàlagbà mo sọ pé tó bá ti sọ nǹkan tó yàtọ̀ sí ìkọ́ tí màmá wa mua ń sọ yàkàyàkà àgbàlagbà yẹn àṣẹ ni authority ni ìrísí tó sọ bẹ́ẹ̀ ni wípé wọn ò lè wá mislead wa mọ́ kọ́ lọ máa sọ fún àwọn ọmọ Nàìjíríà kọ́ máa lọ Nàìjíríà àwọn tọ́jú ọdìbò ní kọ́ lọ máa bára wọn sọ àgbàlagbà tó bá ti sọ nǹkan tó yàtọ̀ sí nǹkan tí mua sọ ọ̀dọ́ ẹ̀la tí yàkàyàkà onítàn wọ́n mọ̀ pé kò ṣe ṣeré àti sọ pé káwọn àgbàlagbà kọ́ lọ jókòó káwọ̀ ọ̀dọ́ ká dìde àti sọ fún wọn wọ́n dẹ̀ wọ́n pé àwọn fẹ́ dúró síbẹ̀ tó bá dẹ̀ fẹ́ dúró síbẹ̀ tó fẹ́ kájọ gbá ṣọ́gù pọ̀ kán jọ kán fi àyè lẹ̀ fọ́dọ̀ kó ṣiṣẹ́ tó bá fẹ́ ṣe àti sọ fáwọn ọ̀dọ́ ẹja dìde ẹja yára wa níbẹ̀ ẹja dìde fúnra wa ẹja dìde fúnra Yorùbá Èdùmàrè á ràn wá lọ́wọ́ o Ọlọ́run Èdùmàrè á fún wa ṣe àní ṣàṣetì ilẹ̀ Yorùbá gbé wa kò wá ní gbé gbogbo ọ̀dàlẹ̀ pátá àmín.